ìran Yorùbá ó pa mí lẹ́kún gbogbo ìgbà tí ń bá rántí pé Yorùbá ni mí gbogbo ẹni tí bá máa ń pariwo tí wọn láwọn ń sọpọ́ọ̀tì èèyàn majority wọn lọ́jà lábòsí ẹ wọ̀rọ̀ gbọ̀rọ̀ Sunday Igboho ṣẹlẹ̀ ẹ wò bá mi ṣe rọ́ padà gìrìgì láwọn tó jẹ́ pàwọn ni wọ́n ń ṣe òsánà lánàá àwọn ni wọ́n ń pariwo ẹ̀kan mọ́gi lónìí nínú ọmọ Yorùbá náà ni mélòó ni Haúsá tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Sunday Igboho torí àmọ̀ yìí pẹ́yìn náà lẹ́sìnra yín okùn ayíkítí ni wọ́n fi dá ayíkítí nítorí pé àwọn kan ó ran kan nú ọba pé àwọn ò rí nǹkan gbà ní Sokoto àwọn kan ó rò nínú àwọn olóṣèlú pé kán lè bá a fáwọn ní slot l'Abuja wọ́n takò wọ́n sọ yìí pé ẹ mú lọ́dí kí ara rẹ tí wọ́n di ọmọlẹ̀ ìwọ náà ti kọjá ìyá rẹ ní ti ń jẹ́ràn Yorùbá nù. Sunday Igboho sà ó dùn mí pé majority tí mo wí ò tẹ̀lé ẹni ọba mọbi tọrọ ó ṣubú sí lọ́tà ọlọ́rọ̀ àwọn kan bẹ nínú ìrìn àjò ayé bó ṣe lè wù kẹ́dà ó lágbára tó àwọn kan bẹ ọmọ pẹ́ wọn lẹ̀ ní òní fèsì wọn nínú ìjà tó o bá ń wa mọ́tò lọ ní one way ọ̀ ń wa mọ́tò lọ ní one way àtúpẹ́ tí wọn ò mú Igboho ni tí wọn bá mú ní ẹgbẹ̀rún release Igboho wàláì kò release ẹ̀ ọ̀ ń wa mọ́tò lọ ní one way ní trailer bá overtake pàdé ẹ̀ tètè claim gbọ́mọ́ claim right bí trailer bá lọ tán padà sójú ọ̀nà àwọn trailer èèyàn ń bẹ láyé trailer èèyàn ń bẹ láyé jàmọ́ bóòrùn bá mú ọ̀kan nínú òwe tí mo gbọ́ lẹ́nu bàbá mi ni Ọlọ́run bá ń foríjì bàbá mi bóòrùn bá mú èèyàn sá sábẹ́ ìbòjì ni abẹ́ ìbòjì tẹ̀dá máa ń sá sí ọ̀ gbọ́dọ̀ jẹ́ kí náà jò ń bẹ̀ àwọn kan ń bẹ láyé bá a bá ń jagun ayé lọ ọ pé àwọn sẹ́gbẹ́ kan ni aráyé ọmọ sọ pé orí ọmọ sọ pé àwọn bàbá wa nu ẹsà fi wọn lẹ̀ à ń padà bọ̀ wá bá wọn torí pọ̀ ọmọ pé ó padà nídìí wọn jọ kan ìran Yorùbá ẹja ronú bí Sunday Igboho bá sick kò sí ẹni tí ó tún dìde lórí ọ̀rọ̀ yẹn máa láyé àfi ká dìde ó tásìkò gbogbo Yorùbá ẹja gbàgbé ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹra wa gbogbo ẹ̀yin ọba tí wọ́n ti bú lórí ọ̀rọ̀ yìí mo fi ọba tó níyìn bẹ̀yìn ẹ dákun ẹ gbàgbé ẹ̀ Sunday Igboho gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ lọ kò gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ lọ ẹ má jẹ́ kí wọ́n fi balance equation kanu kò jọra wọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ò jọra wọn wọ́n gbọ́dọ̀ fi Sunday balance kanu ọ̀tọ̀ọ̀tọ̀ ní tí wọ́n ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ní tí wọ́n ṣẹ̀ ìjà Yorùbá ni Sunday Igboho gbé ìkálára ti Yorùbá lójú ó dìde pé ẹ ṣe máa kidnap ọmọ Yorùbá ẹ ṣe máa pa ọmọ Yorùbá dànù ńlọdẹlẹ tán ọ̀tọ̀ ní tara ayé ń wí bó bá tiẹ̀ sẹ̀yìn tẹ́lẹ̀ àgbàlagbà kì í yánu àgbàlagbà máa nínú bú ni kì í lọ́rọ̀ bú lẹ́nu ẹ dákun bó bá ṣẹ̀ wá tẹ́lẹ̀ ẹ já ṣàforíjì fún ó dá mi lójú etí ò yé Ìgbòho tẹ́lẹ̀ nípa ayé ó ti yé òun náà nísìn ẹ já dìde gbogbo alágbára Yorùbá gbogbo ọba Yorùbá gbogbo ọ̀mọ̀wé ilẹ̀ Yorùbá eléyìí ti kọjá ẹjẹ́ àjọ fà ká dàrú ẹni wọ́n bá torí ẹ̀ fagbọ́n lè má dúró jẹ́ ó ti kọjá ẹjẹ́ àdàrú ẹni tó kú níbi ìṣẹ̀lẹ̀ yẹn àwọn fámìlì ẹ̀ ní ọmọ bí ara àwọn kù sí kọ́lọ̀mbá ni yọ́nú sábọ̀ wọn ká dìde ká bẹ̀bẹ̀ afẹ́ gba òkú àwọn tí wọ́n kú kọ̀yẹ́ ọ lọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n kó ẹjẹ́ àdìde ká bẹ̀bẹ̀ ìgbésẹ̀ tá a bá lè gbé kí wọ́n dà wọ́n mọ̀ yẹn lẹ̀ torí tèmi àti tiẹ̀ torí ìran Yorùbá làwọn ọmọ yẹn fi dẹni tí wọ́n kó bọ́lọ́pàá bá fẹ́ mú yàn ọlọ́pàá kan ti sọ fún mi rí ó ti pẹ́ àti lórúkọ báyìí ọ̀dà mọ́tò mi dúró mo á kó gbogbo òwe mo kó lé lọ gbogbo ẹ̀ ló pé ó wá rẹ́rìn ó ní àfa mo rí yín láfa ni o tí wọ́n bá ń gbé mọ́tò bọ̀ tó jẹ́ tí arọba láti pan nígbà tí wọ́n ń ṣe pijot ní Kaduna tí wọ́n bá ń gbé bọ̀ tó jẹ́ tuntun tí arọba ó ní máa ka ẹ̀sùn 20 sí òun nìkan lórí mo ní mọ́tò tuntun tí arọba ó ní ẹ̀sùn 20 ni máa kà lé lórí mọ̀nsó ìlà fútìnà ẹni abáde kó wá sọ tẹnu ẹ̀ afẹ́ dàlámù ni ẹni Ọlọ́run bá pè síwájú lọ́jọ́ gbèǹde kìyàmọ̀ pé wá àròjọ ẹnu ẹ̀ iná lọ́rọ̀ rẹ̀ ọkàn gùn sí torí bó ló ṣe rò tó fi jàre níwájú Ọlọ́run bó lẹ̀dá ṣe lè rojọ́ tí ó fi jàre níwájú ìjọba kò sí ìjọba tí ó lajúlẹ̀ tó gbọ́ pàwọn kan láwọn ó pín ìlú mọ́ lọ́wọ́ tí ó dákẹ́ kún àti ìbíjọba náà kódà bó rìn dìjú nǹkan míì lọ kò ní dákẹ́ àmọ́ ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ náà ìran Yorùbá ẹjẹ́ àrònú wọn ilé ọmọ bú fẹ́kùn pàjẹ́
tẹ́ ẹ bá lé ọmọ bú fẹ́kùn pàjẹ́ níjọ́ ọmọ líle ìlú mi bá dé tàlẹ́tì sí ọmọ líle tó yọjú tẹ́ ẹ bá lé fẹ́kùn pàjẹ́ ọmọ líle mi náà ò ní yọjú o gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ wá ẹjẹ́ àgbàgbé ẹ̀ ẹjẹ́ àgbàgbọ́ wípé Sergeant Morídélé kì í ṣẹgbẹ́ Major General Kúsógun nítorí ṣẹlẹ̀ tí ṣẹlẹ̀ Ìgbòho sà ọ̀tá rẹ̀ mọ̀ pọ́kùnrin ni ọ́ tí wọ́n bá ń janu lókù tẹ́lómi ìbá ní sebo lòun lóògùn ni bó sì escape náà àmì pọ́lọ̀ ń dúró tì ní èmi ò sọ̀rọ̀ oògùn kò sí ní tó kàn mí pẹ̀lú oògùn torí mi ò nígbàgbọ́ sí ọ̀nà tó gba escape yẹn náà àwọn tí wọ́n lọ ka mọ́lé lóru mọ́rú ẹni táwọn ń lọ bá wọ́n mọ̀ pé kì í ṣe èèyàn bẹ́ẹ̀ ọ̀nà bó ṣe escape ó ní bá nínú ẹni Ọlọ́run pẹ̀lú olè escape bẹ́ẹ̀ pẹ̀lú ogun tí wọ́n kó wá àwọn tí wọ́n kógun wá àwọn ọmọ Yorùbá mi sọ yí pé Yorùbá ń bẹ́nu wọn tí wọ́n sọ Yorùbá ẹ mọ̀ pé njọ́ tó ti gbà sí ọlọ́pàá ló ti sáyìn pé tí wọ́n bá ní kó ń lọ mú bàbá òun mu ẹ mọ̀ pé njọ́ tó ti gbà sí DSS ló ti sáyìn pé tọ́mọ òun bá ṣẹ̀ tí wọ́n bá ní kó ń mú òun arrest ibi títí ń jẹnu ẹ wá ní sọ Yorùbá ọmọ Yorùbá ẹ jẹ́ á ronú gbogbo nítorí ọ̀sẹ̀lẹ̀ expression ìjọba ẹ dákun ẹ fi Sunday Igboho lẹ̀ wàláhì kò lè ṣe nǹkan kan o ẹ jẹ́ kọ lẹ́tà ká sẹ́ndì ẹ̀ sí president kò lè ṣe nǹkan kan àwọn tírélà èèyàn ń bẹ láyé àwọn kan ń bẹ tó jẹ́ pé bọ́rọ̀ yìí ṣe létò yìí lórí fóònù ni wọ́n ti bá president sọ̀rọ̀ ẹ fọmọ yẹn lé ọmọdé ló ń ṣe just forget it ọ̀tán náà nù ẹgbẹ̀rún lẹ́tà ẹ̀ mọ bíi lẹ́tà máa ń dúró sí ni millions of letter ní wá sọ̀rọ̀ kì lójoojúmọ́ wọ́n dànù basket ni bẹ́ẹ̀ni kan bá ń sọ pé nǹkan lẹ́tà ibo lẹ́mọ̀ tí lẹ́tà ń há sí ibo lẹ́mọ̀ tó pọ̀ sí gbogbo ẹ̀ náà ṣe president yóò ka lẹ́tà ni àwọn kan ni wọ́n ka lẹ́tà èyí tó bá wù wọ́n ni wọ́n mú déwájú president ọmọ Yorùbá ẹ lọ ronú àwọn wo ni rókò èèyàn tí ń bá ń kálíbà àwọn wo ni rókò nù yín nínú òṣèlú ìwọ̀n bá làwọn ọba lè ṣe mọ́ lórí tí ń bẹ́lẹ̀ ọba mélòó ló lè kànlẹ̀kùn lé Buhari tí wọ́n sì fún ọba mélòó ló lè di Aso Rock láì gbà pọ́mẹ́ǹtì tí wọ́n dẹ̀ sáré lọ sọ́nù lé pé ń bẹ́ńtà tí wọ́n dẹ̀ sílẹ̀kùn ọ̀wọ́n nílẹ̀ Yorùbá yìí tá a bá ń tara wa jẹ lókù ilẹ̀ Haúsá nílẹ̀ nírú ẹ̀tàn wà tí ó di Aso Rock láì ní apọ́mẹ́ǹtì tí wọ́n dẹ̀ lè sọ fún pé dúró ẹja sọ fọ́gànà tó bá wá rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá àgbà Ọlọ́run ọmọ ní tìyín wò Ọlọ́run ò ní tìyín wò gbogbo nítorí ọ̀sẹ̀lẹ̀ orí yín náà ládàá padà sí ẹ ìṣẹ́gbẹ́ gbogbo gómìnà tí ń bẹ ńlẹ̀ Yorùbá ibẹ̀ yìí náà lẹ́kọ̀ọ́ wọn bẹ̀ gbogbo àwọn tí wọ́n ń ṣépè ẹ fojú foru idva abilẹ̀ ti ìyá azan ẹ fi rere rọ́pò aburú majority àwọn tí wọ́n ń ṣépè fún yín wallahi Sunday Igboho ọ̀ràn wọn ṣe kò ràn wọ́n bàbá wa Bọ́lá Ahmed Tinubu nílẹ̀ Yorùbá lónìí ẹni ọba lówó tẹ́rù wàláyé tí ó fi tanná ló gbé dání ẹni ọba lọ́mọ Tinubu ọ̀jẹ̀ nǹkan lágbàáyé ó ń ṣe tíátà lọ́wọ́ ni gbogbo jíṣẹ́ ni kì í níyì nílùú ẹ̀ sanabi níyì mọ́kàtà eku ni ṣé Jésù níyì ní Israẹli ní láwọn ọlọ́ọ̀kan bàbá Bọ́lá Ahmed Tinubu mo fi bọ́lọ́ ń ṣe dá yín bẹ̀yìn ẹ dákun ẹ dá sọ̀rọ̀ Sunday Igboho tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá dá sí i Ọlọ́run lè padà yọ tú àwọn ọ̀tá yín ìyẹn ni ó wá burú jù kò sí àdánwò tẹ́dà kó sí tẹ́dà lè sọ pé kò lè bọ́ ń bẹ̀ mọ́ wallahi Ọlọ́run tí ìdádánwò náà ọba tó dá wa kò sí ẹni tọ́lọ́run ò lè fi dánwò àdánwò yìí kò lè bọ́ ń bẹ̀ mọ́ kò lè padà Yorùbá ní ẹkùn kú ọmọdé ilé ń fọwọ́ bà nígbà tí ń bẹ láàyè tá ń tó súnmọ́ Ìgbòho ẹkùn kú ọmọdé ilé ń fọwọ́ bá ẹbọ máa ń yìn ní tẹ́lẹ̀ ọmọ tá pè tẹ́ ránṣẹ́ tí ó pọ̀ kí ó gbọ́dọ̀ sọ pé òun ọ̀lọ́ ọ̀nà tí a bá fi educate ẹ̀ lórí Yorùbá nation tí ó fi padà ṣeéṣe lọ́jọ́ iwájú ní ká educate ẹ̀ kíní kan dá mi lójú bí Yorùbá bá remain London Nigeria kò lè tó 50 years Yorùbá padà lọ kíní ó fà á ojoojúmọ́ ni Yorùbá ọmọ di minority sí ojoojúmọ́ làwọn ọmọ pọ̀ sí democracy then is a game of number ẹni ọba pọ̀ ni ó dictate túnú ẹ̀ bó la ṣe fẹ́ pọ̀ tó wọn àwọn ń fẹ́ ìyàwó mẹ́rin wọ́n ń rìtáyà rẹ̀ wọ́n tún fẹ́ mí
mo mọ ọ̀rẹ́ mi Haúsá kan tó nìkan bí ọmọ Haiti lòun nìkan bí bẹ́ẹ̀ bá dénú ilé rẹ̀ báyà rò pé sùkúù ni ibẹ̀ làwa gbogbo ọmọ tákẹ́ ó gbẹgbà góòlù bí láyé ìbí mẹ́wàá ìntì ìbí mẹ́wàá kódà ìbí mẹ́sàn-án ìbẹ́nu ọmọ Yorùbá tó jẹ́ pé yọ̀kan ló bí ìbẹ́nu ọmọ Yorùbá tó jẹ́ pé kò ó tiẹ̀ lóhùn ní bímọ bàbá sì fẹ́ dìbò àwọn èèyàn yìí ni wọ́n decide bàbá Bọ́lá Tinubu ọ̀rẹ́ tẹ̀ ń bá wọn ṣe oyè onílàkàì ẹ ti ń dájọ́ bọ̀ látijọ́ yìí ọwọ́ àdìgbà tí ó kàn yín àfikẹ́ ẹ bá wọn sọ̀rẹ́ àgbà bẹ́ẹ̀ tọ́ra àwọn Ìgbò gọ́dẹ̀ wá o wọ́n ń retí ká ṣe mistake gbogbo ohun tí wọ́n ń pariwo ipob ẹ rí i pé wọ́n dànù ń sìn ni tí wọ́n bá yìí fún wọn ní slot gbogbo wọn ni wọ́n dìde pé yes àwọn lẹ́tọ̀ọ́ sí ẹ̀tọ́ àwọn títí àwọn lọ́wọ́ bàbá wa Bọ́lá Tinubu Sunday Igboho kì í ṣèyàn bẹ́ẹ̀ olódodo èèyàn ni ibi tí bá ń lọ lọ́mọ ó finú wénú ló fi jẹ́wọ́ àwọn tí wọ́n dalẹ̀ Sunday Igboho wọ́n mọ̀ pé bí Sunday ṣe máa yé níbi pépà kò sí ń tọ́jọ́ lójú kọ̀ọ̀kan kankan kún òun gangan ò ríra ẹ̀ idva abilẹ̀ ti iya ahazan mo fi ọlá Ọlọ́run mo fi bẹ̀ yín bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ fa ọmọ yín mara ẹ má jẹ́ káwọn ọ̀tá ó lọ ràn lọ́wọ́ ọ̀nà tó wá sọ̀rọ̀ kí pọ̀ àmọ́ náà géètì ńlá ti yín géètì ńlá lọ́lọ́run gbélé yín lọ́wọ́ kì í ṣe géètì kékeré àmọ́ náà tó wá sọ̀rọ̀ kí pọ̀ kì í ṣe gbogbo ntẹ́dà bá fẹ́ náà ló fi lè rí mbẹ̀ àmọ́ lónìí Ọlọ́run gbé agbára lé yín lọ ẹ jà fún ọmọ yín Sunday Igboho ẹ má wo ntaráyé ti wí kàn yín ilé rẹ̀ tí wọ́n bàjẹ́ ẹ jẹ́ kó gba redress òkú àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ wọ́n gbà bàbá Bọ́lá Ahmed Tinubu ẹni tí ó bá mọ̀ yín ni ọmọ yín wàláhì làzìm níjọ́ tí mo ti dàgbà láyé mo mọ̀ yín pé akin ni yín bí mo ṣe kéré mọ̀ yìí mi ò tí ì mọjọ́ tí ó jẹ́ mo mọ̀ pé mi náà pàdé yín jọkàn kì í ṣe lórí àjọ ń jókòó báyìí mo mọ̀ pé pàdé ní tí ó mú mi pàdé yín ní tí mọ̀ bàbá Bọ́lá Tinubu ọba tó ní yín ti ṣe yín lógo nílẹ̀ Yorùbá lè ní ta la fẹ́ lọ sábà ní nọ́ọ̀tì tí ó gbà wá lórí ọ̀rọ̀ Ìgbòho ta la fẹ́ lọ sábà nílẹ̀ Ìgbò tí wọn ò ní sọpọ́ ọmọ tàwọn náà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n fi tàn kan parí ẹ̀ ànábì lọ́dọ̀ akéyìn ọjọ́ ọ̀dọ̀ akéyìn ọjọ́ ànábì eléyìí tí mo wí bàbá Bọ́lá Ahmed Tinubu ọmọ Yorùbá tó bú èmi náà bá ìran ìta fi dá Yorùbá nù bí Ìgbò ó bá bú wa wọ́n mọ weak point wa báwùsá ó bá bú wa wọ́n mọ weak point wa ó rí tí Ìgbò ó ní olórí burúkú olòṣì wọ́n ti mọ̀ pé èbú àti èpè náà ti wà ntí wọ́n fi dá wa èpè wa àdúrà ní ń jẹ́ sí fún yín ẹ dìde lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹ má jẹ́ kó sink n tó gbé dání ó padà wúlò lọ́jọ́ iwájú nígbà yín bá parí ìjọba àti yín yóò padà wúlò Ọlọ́run ló sì mọ̀ gbà tí ó wúlò bàbá Bọ́lá Tinubu Ọlọ́run ni mo fi bẹ̀ yín mo fi alukurani bẹ̀ yín ẹ̀yin lẹ lè pàṣẹ fáwọn ọba pé ẹ̀rìn báyìí ọba wo ni mo sọ lórí program kan lẹ́nujọ́ mẹ́ta yìí táwọn èèyàn sọ pé Aláàfin lọ bá Bọ́lá Tinubu nílé sẹ́rí pọ́ba yìí ti and so what bàbá Bọ́lá Tinubu kò lọ́mọ Yorùbá ni ntí àtijọ́ ń ṣe bọ̀ látogún ọdún 30 ọdún kódà bó ṣèlú ọba pa àwọn èèyàn pọ̀ wọn ó sì tún jọ ṣe bàbá Bọ́lá Tinubu wọ́n lọ bá bàbá wo Olúbàdàn àwọn èèyàn ń ṣépè wọ́n lọ gba 50 million sí wọ́n lọ ka owó yẹn jáde sí wọ́n lọ kà á ẹ̀ sì bẹ̀rù ọjọ́ orí bàbá Bọ́lá Tinubu eléyìí tọ́kàn mí jù ó ní pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho idva abilẹ̀ ti iya ahazan ẹ fi rere rọ́pò èébú àtèpè táwọn èèyàn ṣẹ́ fún yín Sunday ọ̀ràn majority ń ṣe o àwọn ọmọ tí wọ́n ń bẹ láti ìmọ́lẹ̀ yìí wọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n agbára ló kó wọn ẹ bá ní wọ́n náà bí wọ́n á ṣe fi wọ́n sílẹ̀ nítorí ìtọ́lọ́run Yorùbá lẹ́ni tí ń bẹ ní kinní kan mẹ́ni tí ń ṣe tiẹ̀ nígbà bá jáde látò ní freedom nínú ìtàn Islam wọ́n ń pe arákùnrin kan ní Tumama bunu Utal òun lọ bá ìlú Yamama ọ̀tá ànábì tọ́ga ni ó lé ànábì títí apá rẹ̀ ọ̀ka ànábì wá kọ lẹ́tà sí àwọn ọba bíi 8 àbí 7 nígbà tó dé Medina ó kọ lẹ́tà sí wọn pé kán wá gba Islam
àwọn kan pọ́n ànábì lé ọba yìí mú lẹ́tà ànábì ó dẹ̀ yá ó ní ọláyà ó tún kọ lẹ́tà sóhun òun lòun ọ̀pá ní bá ń plan bí ó ṣe pa ànábì ọlọ́run bá gbà lágbè ọ̀rẹ́ kan bá tún rán létí náà àwọn tí ń tẹ̀lé òyìn kì í mẹ́sàn-án mẹ́wàá gbogbo ń tágbára ètò ló pé lónìí àbá dìde ó ní lónìí ló wọ́n pa ànábì tó ń bá dẹ̀ pa ànábì tán wọ́n lọ ṣe wúmúra torí nígbà yẹn wọ́n ń ṣe wúmúra nílànà ẹbọ wọn àti ìmọ̀ ṣe nílànà ti Islam ìhòòhò ni wọ́n máa yípo lé olúwa wọn ó dẹ̀ pa ẹran wọn ta ẹ̀jẹ̀ ẹran sórí òrìṣà tí ń bẹ nínú Kaaba lọ́ba gbéra káwọn èèyàn rẹ̀ lẹ́yìn ibi tí wọ́n ti ń lọ nìjí atẹ́gùn ńlá bá dé àwọn atẹ́gùn tí máa gbé òjò erùpẹ̀ a máa sún nílẹ̀ Lárúbáwá tí atẹ́gùn ó gbé erùpẹ̀ lókè báyìí tí bá ń bọ̀ wálẹ̀ ní ọba bá yóò sin láàyè ni irun tó tún wọn ká nì ibi arákùnrin tí ń sá lọ pẹ̀lẹ́sìn ẹ̀ ó fẹ́ padà kọ̀mọ̀nàmọ́ orípòun nìkan lòún kù ọwọ́ àrìn kọjá lẹ́nu lóró Mẹ̀dínà làwọn sójà mùsùlùmí bá mú àwọn ọ̀dàmọ̀ àwọn kan dúró pé àjòjì tó bá kọjá a gbọ́dọ̀ mọ arrest ẹ̀ ká sì béèrè ìrìn àjò rẹ̀ wọn bá mú déwájú ànábì bá bi wọ́n léèrè ǹjẹ́ ẹ̀mẹ́ni tẹ́ ẹ mú yìí wọ́n làwọn ọmọ Tumama bunu Utal ọba ní àkọ́kọ́ ẹ̀ tú okùn lọ́wọ́ ẹ̀ ẹ̀yin security ẹ̀ sọ̀rọ̀ àǹdí ẹ̀ ni ọba ni ẹ fún ní àpọ́nlé ọba tó jẹ́ ọ̀tá mi ni o èmi ní wá láti pamọ́ mọ́ o ẹ máa sọ ẹ má jẹ́ okó lójú kan bẹ̀tẹ̀ máa fún níjẹ ànábì ní káwọn ìyàwó wọn dáná oúnjẹ kan tún gbé fọ́tà ẹ̀ ànábì ní wọ́n fúnra wa ràkúnmí òun kan tún gbé fọ́tà òun ọwọ́ adáàrọ̀ ànábì lọ́ba ànábì ní rẹ̀ Tumama bunu Utal ma indak kí ló wà lọ́dọ̀ rẹ̀ níta ànábì ń béèrè ní pé kí ló fẹ́ ṣe gba Islam lẹ́tà tí mo kọ sí ọ̀njọ́ sí mo padà sí gba Islam ká tú ọ lẹ̀ lọ́ba dá ànábì lóhùn ó ní ìrẹ́ ànábì intaqtulani taqtula dha dhammi tó bá pa mí ẹni tó ti pa ìmọ̀ye èèyàn nù sábẹ́ rẹ̀ tọ́tọ́ sí kú lọ pa mo rí wa ànábì fín gan ìwọ gan mọ̀ ń wá kí tí mo fẹ́ pa àmọ́ o wa in tan'am ala shakirin tó bá lè ṣàánú tó lè tú mi sílẹ̀ ọmọ pẹ́ni tó mọ̀ọ́rẹ́ ló sóore fún ànábì bá kó wájú ẹ̀ ànábì ni ẹ tún fún ní wàrà ẹ tún fún lóúnjẹ ńgbò òjíjọ́ kejì ànábì tún lọ bá Tumama bunu Utal ma indak so ṣetán láti gba Islam ó tó wí nǹkan kan náà ńgbò òjíjọ́ kẹta tá ànábì dọ́dọ̀ rẹ̀ ó tó wí nǹkan kan náà ànábì ni ẹ túlẹ̀ ó yá gẹ̀ẹ́sìn rẹ̀ máa lọ kó wọn máa lọ ànábì ni máa lọ sẹ́ẹ̀ kó wọn máa lọ ànábì ni mo yọ̀ọ̀dá ẹ máa lọ àìdénú Islam ẹ ò kó àbùkù bá Islam ti kún kì í ṣe wọ lójì òkun arákùnrin bá dìde ó lóun tó máa pa majority àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ni ànábì ni máa lọ sẹ́ẹ̀ Tumama bá dìde ló bá gẹ̀ẹ́sìn ó wá ń fi ẹ̀sìn yẹn sáré lọ kútùpà ó rìn dọ́dẹ́yìn bẹ̀kí nìkan náà sọ sí lẹ́mi pé ìwọ lọ sàdéhùn o pé tànàbì bá ṣoore fún ẹni tí ó dúpẹ́ ni ó ọkàn tọ́nu ẹ̀sìn ẹni ló bá padà sọ́dọ̀ ànábì bá ànábì ṣe rí ànábì ń wò pé kí ló tún wá ó sọ̀kalẹ̀ lórí ẹ̀sìn ló bá nàka ashhadu an la ilaha illallah ànábì mo di mùsùlùmí látòní lọ mi mọ̀ pé sìn rẹ lọ dáa tó báyìí ó wá ní ànábì kí n tó jáde pé mò ń bọ̀ wá pa ọ́ mo ti wò pé tí n bá pa ọ́ tán máa lọ ṣe wúmúra máa lọ dúpẹ́ fáwọn òrìṣà bó o ní kíni kí n ṣe nísìn ànábì lọ ṣe wúmúra náà ni oníbò ni wọ́n ṣe ànábì wa kọ́ nílànà Islam ẹnìkan ò ṣe làbáìkà rí láyé òun làkọ́kọ́ ẹni tá ànábì fi làbáìkà lé lẹ́nu. ọwọ́ agbáṣọ Iram ní mikot ọgẹ̀sìn ẹ̀ ńlọ lóhun nìkan gbogbo security ti já dànù ó fi wá dé lu Maka ńgbò dé lu Maka ló bá bẹ̀rẹ̀ làbáìkà làbáìkà Allahumma làbáìk làbáìkà la sharika laka làbáìk innal hamdan wan ni'mata laka wal mulk la sharika làwọn ará Maka bá tú jáde pé tani dákọ̀ aláwọ̀ ní a bá rí pé Tumama ni Tumama yìí wá ní ìlú ẹ̀ ní ń fún ìlú Maka lóúnjẹ ilé àpáta nílẹ̀ wọn ọdún ẹ̀ ní gbogbo oúnjẹ tí wọ́n jẹ ti wá ní a bá tú jáde wọn ìwọ náà ti gba ti Muhammad ó wá dá báyìí ó nípa ẹbú ànábì yẹn màá sẹ́ǹdì sílé wọn gbọ́dọ̀ fún ìlú Maka lóúnjẹ fún dídí ọdún kan ẹwọ ẹni tó fẹ́ pa ànábì ẹwọ ń tọ́ wá dà
làwọn ará Mẹ́kà bá sáré ránṣẹ́ sí ànábì tí wọ́n ṣe bí fún àwọn náà wọ́n lé ànábì jáde o wọ́n bá lànábì ṣé wọ́n ló ní kí wọ́n fẹ́ bí parán rẹ nítorí pààbọ̀ ṣẹ̀sìn ànábì bá gbé òjíṣẹ́ dìde ó ní ẹ lọ bá Tùmọ́mà kó tó kù nílùú Mẹ́kà ẹ sọ fún pé kó oúnjẹ tí máa ń supply fáwọn ọ̀tá mi àwọn kèfèrí Mẹ́kà kó dọ́bù ẹ̀ lọ́dún yìí kó fi dúpẹ́ fọlọ́n kó ń gba Islam Tùmọ́mà bá pàṣẹ bẹ́ẹ̀ lóúnjẹ bá yà wọ̀lú Mẹ́kà Tùmọ́mà wá padà di sàábé ànábì Tùmọ́mà wá dẹni tó jẹ́ pé bá ànábì bá jókòó bá yóò sì rí lọ́wọ́ ọ̀tún ẹ̀ odidi ọba nítorí náà forí jẹni tó ṣẹ̀ o kò lè rọ́nà lọ forí jẹni tó ṣẹ̀ kò lè ráyè ṣe àìláforíjìn o òun fẹ́ dá sẹ́yìn forí jẹni tó ṣẹ̀ kó lè ráyè ṣe akéwògbà gold ọmọ akéwògbẹ̀rú nínú ẹni tí máa bá Ìgbòho sòdodo ọ̀rọ̀ Ọlọ́run ní kí n jẹ́ kan àmọ́ o èèyàn tí ń bá sọ̀rọ̀ láyé tí wọ́n fún mọ̀ràn mílíọ̀nsì níwọ̀n bí ọba gbọ́ tẹnìkan ènìyàn ò lè bínú tẹnìkan náà ni ó tún gbọ́ mo bẹ̀ gbogbo ẹni tó jálágbára ńlẹ̀ Yorùbá gbogbo ọ̀mọ̀wé ilẹ̀ Yorùbá ẹ dìde lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹ má jẹ́ kọ́mọkùnrin yọ parẹ́ o tọ́ba ìparẹ́ ẹnìkan ò tún dìde mọ́ lórí ọ̀rọ̀ Yorùbá ẹni tí ó dìde ẹ̀rú ọmọ ọba ẹni tó nífàn léèkánná ní ẹni ọwọlẹ̀ lóòyẹ̀ yìí ká tó wá sẹni tí ò ní nǹkan mo ti sọnù wá sí mi kan tó kọjá lọ mo ní gbogbo oògùn tá à ń so mọ́ra yóò nítumọ̀ ẹ lọ gba tírénì gbogbo Yorùbá ẹ dìde fún self defence ó kálukú ọmọ defend ara ẹ̀ sìn ni bọ́ọ̀ bá níbọn lé ẹ lọ ra àdá sílé níjọ́ kidnapper bá yọjú tàbí àwọn bandit kò lè pàjẹ́ nìkan lọ ẹgbẹ̀rún àdá ní òdùn lóòdùn lórí òun nìkan ẹ lọ pìpì ara yín ìwọ̀nba lọ́lọ́pàá lè ṣe mọ́ ìwọ̀nba sójà lè ṣe mọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé ńgbà ìjọba tí ń bọ̀ bá dé làwọn kápá gbogbo kínní ọdẹ àdẹ̀bí Ọlọ́run kó fúnjọba Buhari náà ṣe àmọ́ Sunday Igboho ń tiwa ẹ kọ́kọ́ bá wa yọ́ná àfi Ọlọ́run bẹ̀yìn tẹ́ ẹ bá rẹ́ nìkan tí máa ń pé wọn ò tó bẹ́ẹ̀ àgbẹ̀ lọ́ọ̀yà dìde gbogbo ibi tó jẹ́ corridor power lágbàáyé wàláhì ọmọ Haúsá lọ́hẹ̀dẹ̀ including UN ẹ sọ ibẹ̀ tí kì í ṣe pọ̀ ọmọ Haúsá lọ́hẹ̀dẹ̀ yàtọ̀ fún pé à ń rò pé yẹn ṣàbòsí àwọn ni wọ́n population wọn dictate bẹ́ẹ̀ ìwé kọ́ ni wọ́n fi yànyàn sáwọn position of authority bẹ́ẹ̀ yẹn o ẹni ìjọba bá yàn ni ó ṣe é Okonjo Iweala tí Buhari ọba sáyẹ̀nsì ni yóò difficult láti débi ó délé ni sí àjọjọ́ ọmọ ẹgbẹ́ tẹ́lẹ̀ ni nítorí náà níparí kósókó tó ń bẹ ní ilẹ̀ ó dá mi sí ó dá mi sí ọba olúwa mi Enugu ń bẹ ní ilẹ̀ ó dá mi sí ó dá mi sí ọba olúwa mi Yorùbá tó dá mi sí rèé ọba olúwa mi ìlú ọlọ́lá ìlú onímọ̀ kárí ayé má ṣe já ti gbé bẹ̀ mi ò ṣòro má ṣe já ti gbé bẹ̀ mi ò ṣòro má ṣe já ti gbé bẹ̀ mi ò ṣòro má ṣe já ti gbé bẹ̀ mi ò ṣòro má ṣe já ti gbé bẹ̀ mi ò fún ọmọ Yorùbá ti bẹ ní diaspora ẹ kórè òkòdélé ẹ nira sájò ọlá yín ọ̀pọ̀ iyì yín ọ̀pọ̀ bó ṣe lè wù wọ́n kì wá mọ́lẹ̀ tó ẹ máa yọ ní bí ìgbà tẹ́gùn yọ bí ìgbà sẹ́rẹ́ yóò ń yọ láàrin ẹ̀gún àwa tá à ń bẹ ní Nàìjíríà Ọlọ́run ò ní jẹ́ wọ́n tẹ̀jẹ̀ wá sílẹ̀ kí Nàìjíríà tó dá sójú wa báyìí náà nílùú yóò fi dá lábáríkà Al-Quran àfi ọlá Ọlọ́run bí Ọlọ́run tí yọ abẹ́rẹ́ jáde nínú òkun Ọlọ́run tí yọ egungun nínú ẹran Ọlọ́run tí yọ dúdú nínú funfun Ọlọ́run tí yọ funfun nínú dúdú ọba tí yọ ọ̀sán nínú òru ọba tí yọ òru nínú ọ̀sán Ọlọ́run o bá wa yọ Sunday Igboho jáde yọ jáde láàyè lálàáfíà má sì gba agbára tí ń bẹ lára ẹ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ̀ ní ṣubú ẹ̀ ní ṣubú ara ntẹ́ fi Ọlọ́run ó fi lé yín lọ́wọ́ àdúrà yín ó gbà jù bẹ́ẹ̀ ṣe lérò lọ Alhaji MC Olúọmọ amọ̀sánbí wá sí kanjọ́ ni níjọ́ mo ti fẹ́ràn MC làdúró tirẹ̀ lórí ọ̀rọ̀ àfa Al-Fulani kéèyàn dúró pójú òní tá àfa gbogbo wa ló dúró ti gbogbo àfa ló dúró ti hùn àfi kí wọn náà ọmọ ṣubú ò ní ṣubú ẹ̀mí ò ní ṣubú ara gbogbo ọmọ Yorùbá lápapọ̀ ọba tí gba ẹ̀dá lẹ̀ yọ gbà wá sílẹ̀ toro difficult àti dájọ́ ìṣòro lásìkò yìí tá ń bẹ̀bẹ̀ bí Yorùbá bá rí men ó ṣòro
bí Yorùbá bá jáde ó ṣòro eléyìí tá a ṣe ń bẹ̀ tí ó pè wá ní kọ́lọ̀ wọn san fún wa. ẹni tó fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akeugba Gold ẹ bá dòwò pọ̀. ilẹ̀ tá à ń ṣe promo lọ́wọ́ lórí ẹ̀ ń sìn lélẹ̀ tó wà ní Alápákó ní ọ̀nà Ìbàdàn Lagos Expressway ìrìnsẹ́jú 10 lẹ́rìn débẹ̀ ọ̀pọ̀ èèyàn ní àti ra ilẹ̀ níbẹ̀ fún residential mega city ni àti wá gbé iléyà promo àti gbé wọ̀ lọ́nà wo àwọn tí wọ́n ti ra ilẹ̀ yẹn ní 570 550,000 ní láti sìn tí ó fi di parí oṣù kẹjọ iléyà promo nu àwọn tí wọ́n súnmọ́wọ́ wájú phase 1 àwọn tó wá wà ní phase 2 lọ́wọ́ ẹ̀yìn àti wá ṣe ìdẹ̀rùn fáwọn náà ìdẹ̀rùn kí la ṣe tí wọ́n bá ti lè san 50,000 lóṣù lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ẹ máa dájọ́ 50,000 tó bá ti pé 100,000 á fún ọ ní plot ilẹ̀ rẹ ọmọ kọ́lé lọ ó wàá fi odidi ọdún kan ní ló fi san 50,000 yóò lọ jẹ́ 600,000 naira tó bá wá san owó yẹn tán láàrin oṣù mẹ́fà tí ò pọ́dún kan 500,000 láti bọ́ ọ̀dà dúró ẹni ó bá rà níbi ilẹ̀ tá a wí yìí láàrin ìsìn títí di ìparí oṣù yìí bọ́ ọba tí ń ralẹ̀ á mọ̀ bọ́n ní sìmẹ́ǹtì àpò 10 bags of cement àwa náà ń sọdún iléyà fún ọ̀nà ìyẹn lórí ilẹ̀ tó jẹ́ residential phase 1 àti phase 2 bọ́ ọba tí ń ralẹ̀ á bọ́n ní sìmẹ́ǹtì 10 á sì rìn lọ́wọ́ lórí survey àti gbogbo tó kù tó ṣe àwa ní farmland ní phase 3 ibẹ̀ níwájú lẹ́gbẹ̀ẹ́ Macpherson University títí ọlọ́dà ló dé nínú ibi tó ti tún máa dáko 6 plot ló wà nínú éka kan 500,000 naira ní abúlé tábà ti kúrò ní Fìdíwọ́ ilé kan abúlé tàwí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ dá iná bẹ́ẹ̀ dá gbogbo nǹkan bẹ́ẹ̀ lójú ó lè dáko ńbẹ̀ kó tó kọ́lé sínú bẹ́ẹ̀ 500,000 naira ní plot 6 tí ṣe éka kan a ní over 1,000 acres ńbẹ̀ bẹ́ẹ̀ yẹn fẹ́ ra 2,000 acres a ní lọ́wọ́ a tà fún ọ owó ní ọ̀nà àtúnwá nílẹ̀ oko ní ọ̀nà Ìbàdàn sí Ìṣẹ́yìn lódògùn 350,000 nìyẹn umrah December à ń prepare rẹ̀ lọ́wọ́ a lọ umrah ní December pẹ̀lú ògo Ọlọ́run gbogbo wọn kọ́fìdì yá ti kúrò àwọn tí wọ́n fẹ́ lọ umrah nínú oṣù August lẹ́yìn hajj wọ́n á lọ bẹ̀tà àfẹ̀yẹn lójú ẹni Ọlọ́run bá ní kó wù ní bẹ̀tì December a wà lára bẹ̀tìlátík di January 3 a wà kúrò níbẹ̀ a lọ Dubai a tún lọ lùgbádùn ọjọ́ 3 tó bá ṣẹ̀rí àmú ẹ mọ̀ ọmọ yín wá sílé ẹ̀kọ́ wa Royal Go Group of School wa ní a ní ètò tó gúnmọ́ bákan náà òun láti ń gba àwọn ọmọ tí wọ́n máa gbé hostel a ní hostel ní school wa lọ́yọ̀ọ́ a ní hostel ní school wa ní Ìbàdàn tìlú Èkó náà múra láti gbéra báyìí pẹ̀lú yọ̀dá Ọlọ́run ilé kéwú wa full time ilé kéwú àníyàn náà kùnúṣù dáàb ẹ mọ̀ ọmọ yín wá bẹ̀ ọ̀fẹ́ ní ilé kéwú ẹ ní san 1 penny tíra lẹ́ẹ̀rà pẹ̀lú ògo Ọlọ́run ẹni wọ́pọ̀ ẹni wáyà mẹ́jẹ̀rà kalẹ̀ ẹ text message sórí nọ́mbà Akeugba Gold 08057818180 tó bá jẹ́ VIP tó fẹ́ dọ́fíìsì wa tó kàn fẹ́ kọ́kọ́ àbíyàwó wa bá ọ nílé ìwọ text message sórí WhatsApp 08057818180 má rojọ́ I need a wife I need a partner I need an husband má jẹ́ ojú bẹ́ẹ̀ yẹn lọ ẹ̀yin ará ìlú òyìnbó ará Amẹ́ríkà ará London ará Europe ará ilẹ̀ Lárúbáwá ẹ̀yin náà send message sórí WhatsApp ibi tẹ́ ẹ bá wà níyàwó yín ó ti wá bá yín 08057818180 bẹ́ẹ̀ tó bá jẹ́ pé àwọn tí wọ́n fẹ́ ra lé ni a nílé tí wọ́n ti kọ́ parí nìbàdàn Èkó káàkiri 08035066122 bó o sì ń kọ́lé lọ́tọ̀ fẹ́ kí iléeṣẹ́ wọ́n bẹ́ẹ̀ mójútó iléeṣẹ́ Sacred Gold Homes and Property àbẹ̀ kọ́ láì ní ṣèjàmbá rẹ̀ torí ẹni àmánà ni wá ọmọ Akeugberu wìtó mo ní kí ẹ má ṣe kà nítorí pé rere lÓlúwa fi ń san rere ẹ̀dá ẹ ṣe rere nítorí ọ̀la ẹ̀dá ẹ hùwà rere nítorí ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la 08057818180.